tí lọ sí gbèsè ẹ sábà mi kí wọ́n. Ẹyọ mélòó pé rántí ilé o. Èrò tí lọ sí gbèsè nílé ọlọ́yẹ. Èrò tí lọ sí gbèsè ẹ bá mi kí wọ́n. Ẹyọ mélòó pé rántí ilé o. Èrò tí lọ sí gbèsè nílé ọlọ́yẹ. Àní èrò tí lọ sí gbèsè ẹ sábà mi kí wọ́n. Ẹyọ mélòó pé rántí ilé o. Èrò tí lọ sí gbèsè nílé ọlọ́yẹ. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun mo kí yín. Ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà mo kí yín. Mo kí ẹni tí kì í ṣe lédè Yorùbá ṣùgbọ́n tọ́lọ́run fún létí inú àti tòde tọ́gbọ́ èdè Yorùbá gbogbo wa mo kí wọn lólódì kan o. Àìwá a má lè kọ. Orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ìmọ̀ nǹkan tó sọnù ni o, a máa hé kí ni. A máa hé kí ni. Níbi ọba ti wá rí mu, yàtọ̀ àwọn eléèbó wọn ní grab your copy. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbóhùn mi, ẹ̀ wá nǹkan fìdílé tàbí kẹ̀ fìdílé nǹkan. Ẹni tí ò rí bi fìdílé. Ẹni tí ò rí ohun tí ó fìdílé ẹ rárá fẹ̀yìn tí ò gírí kẹ yá mi létí ìtọ̀tún yín kẹ fi tò sílẹ̀ kẹ wá fẹnumẹ́nu kẹ fètè métè kẹ sẹnu yín kẹ́m ẹ̀kọ́ tí ayọ̀ ń síbí ẹ̀já jọ gbádùn ẹ̀kọ́ yìí. Ẹni tó bá ní òun ní ìmọ̀ tó lóun ò ní kọ́ ìmọ̀ ẹnìkan mọ́ èyí tó bá ti ní yọ parẹ́ yà ni àá máa kọ́ ìmọ̀ kún ìmọ̀ ni. Dìdìrín èèyàn ní sọ pé kí ni wọ́n ń wí ọ̀lẹ́kọ̀ọ́ ni. Ìgbà tó yìnbó dé èèyàn mélòó ní ń lo fóònù níran bàbá rẹ̀. Ìmọ̀ kan lè bó gbédè tewúrẹ́ téèyàn ní ń lo fóònù lóde òní. Fóònù tó dóde ló jẹ́ ká mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láwọn àdúgbò kọ̀ọ̀kan, ìlú kọ̀ọ̀kan, orílẹ̀-èdè kọ̀ọ̀kan láàrin ọkọ níyàwó. Àwọn ohun tá a rí rí tàbí ohun tí ń ṣẹlẹ̀ tójú ayé ò tó tẹ́lẹ̀ látara ìmọ̀ fóònù ó jẹ́ ká mọ̀. Ẹ wá gbọ́. Máyì pé ńgbà tó ti mẹyọ̀ kan ò ní kọ́ mi kún kó di méjì. Ìwọ tó olóògùn bàbá rẹ ò ní fi rẹ wọ́n ní ò ní jogún ògùn bàbá ẹlòmíì ni. Ò ní gbà tọwọ́ bàbá ẹlòmíì ni. Ẹ gbé ojú ayọ̀ sókè kẹ́ wo àwòrán yìí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò òótọ́ ọ̀nù jáwé o mo sì kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò òótọ́ ọ̀nù wa gbò mo ń tó ń sọ ọmọ ń padà àwọn èèyàn bí mi ń tó ń padà sórí ẹ̀ ń tó ń sọ àní ọ̀tọ̀ la dáhùn ṣe ọ̀tọ̀ lóníṣègùn ọ̀tọ̀ la dáhùn ṣe ọ̀tọ̀ sí lóníṣègùn àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ lọ lóríṣiríṣi àwọn adáhùn ṣe àwọn á máa fi làákàyè jọ nǹkan ni wọn àmọ́ ń pa rẹ̀ wọn àmọ́ ń pa rẹ̀ adáhùn sí ọ máa sọ pé n tí ń ṣe yìí tẹ́ bá ti mú ewé jágbá tẹ́ já pọ̀ mọ́ jogbo ẹ kàn gbó kẹni kọ́ máa mú làákàyè lólò kìí sóògùn rẹ̀ kí ni wọ́n fi fún yín làákàyè lólò kìí sóògùn rẹ̀ oníṣègùn òun lẹni tó yẹ pé ń tọ́jú ẹni ìsì ń já ìwé fún ni tí àwọn ọba olóyìnbó ń pè ní fámásì oníṣègùn nù oníṣègùn nù ẹ rí i pé nílànà ti àìbílẹ̀ fámásì náà ní dókítọ̀ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n nílànà tòyìnbó fámásì wà lọ́tọ̀ dókítọ̀ wà lọ́tọ̀ dókítọ̀ náà jọ ni wọ́n ṣùgbọ́n jura wọn lọ. tẹ́ ẹ bá gbé aláàárẹ̀ lọ́dọ̀ dókítọ̀ kó tó lè ṣe ohun gbogbo a ní ẹ̀rọ lọ sí tẹ́sítì wa ná.
tẹ́ẹ̀sì tẹ́ lọ ṣe ní láàbù torí èèyàn mẹ́ta ni ó ṣiṣẹ́ lórí aláàárẹ̀ ìgbà tẹ́ ṣe tẹ́ẹ̀sì tán wọ́n mú wá bá dókítà yóò ka ohun tí àyẹ̀wò gbé jáde yóò ní ó ti yé mi abẹ́rẹ́ tí ó fún ó ti jáde ńbẹ̀ oògùn tí ó fún ó ti jáde ńbẹ̀ dókítà ó béèrè àní ṣé ni wọ́n ń jẹun ṣé wọ́n ń sùn ṣé wọ́n ń tọ́lẹ̀tì déédéé wọ́n oúnjẹ ń lọ lẹ́nu wọn dáadáa ọ̀dà ara wọn ń gbóná ara wọn ń ṣe nǹkan kan ní ó béèrè àlàyé lẹ́nu aláàárẹ̀ bí tí ń ṣe yẹn àwọn ti mọ à ń pè kíní kan ní symptoms àwọn ti mọ irú àyẹ̀wò tí wọ́n ní kí wọ́n lọ ṣe wá tí wọ́n bá kọ́kọ́ ṣe àyẹ̀wò kan tí ó bá mú kíní yẹn tán wọ́n tún lọ ṣe àyẹ̀wò báyìí lẹ́ẹ̀fì rí táyẹ̀wò fi pọ̀ fẹ́lòmíì tí wọ́n bá ní wọ́n lọ síbítù gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí làwọn bàbá wa ọmọ látijọ́ ṣùgbọ́n ìmọ̀ tí ayé tẹkinọ́lọ́jì ti wà tó bá lọ kọ́ńpa egbòogi sàn-án ọkọ̀ǹpa symptoms bá ọba rí báyìí ní tí ń sẹ́ni yìí nì kí wá sí gbogbo àrùn ní dókítà máa wò ó èyí tí ẹ bá ti ṣètò èyí sọ pé wọ́n rí báyìí nìyí lọ sí hospital bí báyìí ó lè má sí instrument tàbí kó jẹ́ pé ẹni yẹn kì í ṣe fíìdì rẹ̀ ni wọ́n gbé wá yóò dàrẹ́tì wọn lọ bòmíì ní àníbi tẹ́ lọ ní. ẹ̀yin ẹ̀yàn wa tẹ́ mẹ́rin lògùn orí social media ẹ dákun ẹ ṣọ́ra o èèyàn olóògùn mi ìyá ọgbọ̀n oore dànù ọlọ́mí tí ẹ̀ tí ìjọba 20 ọdún lọ iṣẹ́ ogójì ọdún òun ní ọ̀lọ́ọ̀lò ṣáwọn kó ó ti sì gbé síra wọn nǹkan mi ọba wọlé wá àní ṣiṣẹ́ o ọ̀rọ̀ wọ gbàbẹ̀mú lónìí ẹ̀jẹ̀ àlọ́ ibi tọ́rọ̀ wà ẹ gbé ojú ayọ̀ sókè ẹ wá apá ọ̀tún yín ẹ̀rì kìíní kan rogodo ojú màálù ni èwo lè rogodo ojú màálù eléyìí jẹ́ part 2 àbí part 3 lórí ọ̀rọ̀ màálù abala ẹlẹ́ẹ̀kẹta ni ẹ wo apá àlàáfíà yín ẹ rí i pé ẹ ń wo ìyẹ́ kan àwọn bàbá wa ń pè ní ìkó ìdí odídẹrẹ́ ìyẹ́ tó wà níbi pirate ẹyẹ kan bẹ tá à ń pè ní pirate ayékọ òtítọ́ tá à ń pè ní ayékọ òótọ́ odídẹrẹ́ ìyẹ́ ẹ̀dí tiẹ̀ góòlù ni ìyẹ́ yìí ẹ tọ́jú ẹ kí ló wá wúlò fún iṣẹ́ ìdá fún ẹni tó yẹ pé ọ wà láwùjọ àwọn tó yẹ wọ́n ṣàánú ẹ̀ ṣùgbọ́n wọn ò rí ẹ̀gbọ́n tí wọ́n fún yín ọ̀tọ̀ ní kánà ó sí fún yàn ọ̀tọ̀ ní kéèyàn ọ̀rá àánú gbà o ọ̀nà lè sí fún ọkọ máa ṣiṣẹ́ kọ́ máa rà kójọ ẹlòmíràn máa ṣiṣẹ́ kódà yóò máa ka owó ẹlòmíràn lè sọ pé bí bọ́nà bá ti sí fún yàn yẹn ti sí rárá o tọ́nà bá sùn fún ọ tó bá ń pawó tó rí kójọ ńkọ́ ẹ̀rí pé àgbà àṣòro ni ẹ tọ́jú ojú màálù yìí ẹ jẹ́ kó pọ̀ ẹ wá ìkó dídẹrẹ́ ìbáàjẹ́ ọ̀kan bá iye ẹ bá rí ẹ fi lé ewé kan bẹ àwọn bàbá wa ń pè ní ewé rẹ́rìn kò mí orúkọ rẹ̀ pọ̀ a sì pè ní ewé apàṣà a sì tún pè ní ewé ìmí èṣù ẹ̀gbọ́n a pè ní ewé ìmí èṣù a pè ní ewé ìmí èṣù ikọ̀ rẹ̀ pọ̀ táwọn àgbàlagbà máa lò ẹ wá gbọ́ bóò là á ti ṣe iṣẹ́ tí mo bá fi kalẹ̀ yìí lọ́ọ́ dán wò torí pé kéèyàn wáyé
kọ́ má rí ṣe kọ́kọ́ bira rẹ̀ kọ́ dájọ́ kòkò bira rẹ̀ ẹlẹ́mìíràn máa pé níbi tá a wá rìn dé láyé yìí tí ò sì wá yẹ kọ́ da fóun wọ́n ní kó jókòó ronú ìrìn àjò rẹ̀ gbogbo nǹkan kọ́ lóògùn o gbogbo nǹkan kọ́ ní oògùn àkíyèsí ṣàgbà oògùn ìkìlọ̀ ṣàgbà oògùn kí ni pé wọ́n kàn máa gán gbé sínú àdódùn kẹ̀ fún ọgbọ́n ní ọmọ àpèjẹ fún kọkàn máa rọ́ kínní kan mu irọ́ o ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́rin kí n lọ lo ampiclox 1000 gram ni o sẹ́wọ̀n pé yóò kú pin lójijì ni bẹ́ẹ̀ náà ni àjò ìbílẹ̀ wà àwọn kan bẹ tó jẹ́ pé í máa tún ayé ẹni ṣe àwọn kan bẹ wọn a sì máa ṣàkóbá ìrìn àjò ayé ẹni bí òde bá pọ̀ lára tá à ń pè ní ọwọ́ tí ọwọ́ bá pọ̀ lára kì í jọmọ ológun ó tètè rí sí o gbogbo ibi tó dé wọ́n ní ìràwọ̀ rẹ̀ dá gbogbo ibi tó dé wọ́n ní àyànmọ́ rẹ̀ dá kí ló wá dé tó ṣiṣẹ́ báńkì tó tún tọrọ owó jẹun kí ló dé tí ìyá rẹ̀ ń ta oúnjẹ tó tún pariwo ebi kí ló jẹ́ tó jẹ́ bíríkìlà tó rówó ra bílọ̀kù ẹ̀yọ̀kan láti fi kọ́lé ẹ̀ gbọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ kú tọrọ pé kí ni jẹ́ bíríkìlà màṣán ní jẹ́ bẹ́ẹ̀ ńgbà tá a pèèyàn ní màṣán àgbàrá òjò tó ń sàn wọnú ilé rẹ̀ ẹ̀ rí pé nǹkan ṣe ẹ̀ rí pé nǹkan ṣe ìwọ náà béèrè lọ́wọ́ orí tiẹ̀ kó sílẹ̀kùn ayọ̀ fún ọ káwọn èèyàn kọjú dà ọ́ kún ó ṣe ọ́ lóore torí pé owó ńláńlá láàfin ra màálù àṣírí tí ọlọ́run pa sí ẹrí mọ́ sí ara màálù mò ń sọ fún wa láti ìpìlẹ̀ màálù ní kankan láì tí béèrè iye wọ́n ń ta màálù wọ́ fúnra rẹ̀ ó sì máa dá ilé màálù tó fẹ́ rà olówó rẹ̀ tí sọ pé tó wọ́n rà fúnra ẹ̀ ló máa màálù yẹn wọ́n díẹ̀ yóò fẹ́ tó 300,000 yóò fẹ́ tọ́gọ́rùn méjì yóò fẹ́ tọ́gọ́rùn mẹ́rin yóò fẹ́ tó kinní kan àṣírí ni mo sọ fún wa pé láti ibi ìwo màálù tó fi dé kẹ̀tẹ́kẹ̀tẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ á sọ gbogbo ohun tí ń bẹ lára màálù tó wúlò fún yín mo sọ fún yín pé ẹnìkan kì í júbà fòògùn sínú kú wọ́n kọ́ àwa náà ni àwọn eléyìí èso oògùn gọgù ẹ lọ wá ìtàn náà ewé mi èṣù yìí ẹjọ́ pọ̀ gbáà ẹ̀gbọ́n mo wí mo ní ẹjẹ́ ọ̀pọ̀ gbáà ayẹ kó sínú agbada ṣé mo pé àwọn èèyàn kan bẹ wọn ìfẹ́ lo nǹkan dúdú bákan méjì ní sọ fún yín kò sọ tàwọn tí wọn ó jó lónìí tọ́ba tó yá ní part 4 ní màá ṣàlàyé tẹ́ ẹ bá fẹ́ jó àdékàtì ẹ̀kan tí sọ pọ̀ lẹ́ẹ̀kan náà ni ẹ̀jẹ̀ sọ pọ̀ lẹ́ẹ̀kan náà kúlẹ̀ òwúlò fún yín ṣẹ́rítẹ́ bá kó sí agbada ẹ tọ́jú awọ ẹkùn níwọ̀nba awọ ẹta níwọ̀nba ẹranko kan ni wọ́n ń pè ní ọ̀wàwà àwọn ẹlòmíràn àwọn pè ní ọ̀fàfà òun kan náà ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀wàwà àwọn kan pè ní ọ̀fàfà ẹgbẹ́ ṣe fòdìdí atari sí ẹ kó ojú ìbò ojú yìí ni ó wà lókè pẹ̀lú ìkóde ọyẹ ẹ bá ń jó kí lẹ láyé tí ń ṣe ẹ ti ń jó lọ́wọ́. onílé ọyọ ọmọ afẹ́ tán kí n tó gbòrúgbò kébọ́lé ọyọ tí mo bá rù ẹkùn mú tó sórí. èrò kí lọ sí gbèsè ẹ bá ní kí wọn ọmọ èlò kọ ẹ rà. ẹlẹ́yìn tí jó tán ọ̀dọ̀bẹ̀ ó ti dọ̀bẹ̀ dá méjì kí lẹ wí ẹlẹ́yìn tí dá méjì àló ti dọ̀bẹ̀ mílíìkì là máa fi ṣe é mu a máa ta sọ́wọ́ sẹ́kẹ́ a máa fi mílíìkì gbé ọ sọ́hùn
kó ṣàdúrà kọ́kọ́ ní agbára Ọlọ́run tó bá lo iṣẹ́ yìí pàápàá tó bá lò ní àwùjọ bí àwọn èèyàn gidi bá wà ó rí tí ẹ ṣe gbọ́n mo wí tí iná bá tàn ṣàmọ̀ pé tí iná ẹ ló jìn pọ̀ làwọn ará Kútọ́nù ti pé o ẹmọ náà ló jìn iná ńláńlá gbàǹgbà tí máa wà lórí ilé àwọn olówó iná gbàǹgbà ṣàmọ̀ pé tí iná pàbá múná lọ tí iná yìí bá dá tàn lọ́ọ̀kan ṣàmọ̀ pé gbogbo ojú ni ó máa rí ọ̀dà tẹ́ ẹ̀ bá gbọ́ yẹn yé ṣàmọ̀ pé tí oòrùn bá ràn gbogbo ayé ní rí tàn sóòrùn wàláhì wọn ò rí náà rí o ọkùnrin yóò máa yà wọ́n náà lẹ́nu pé chief ṣẹ̀ṣẹ̀ rí mi látijọ́ yìí wo ọkàn mi ò mọ̀kàn mọ̀ pé wọ́n mọ̀ yín mi mọ̀ pọ̀ lẹ́bùn lára báyìí ọ̀rọ̀ ara rẹ̀ máa yọ̀ lẹ́nu pé ẹ gbà mí tí n ti ń sin chief bọ̀ látogún ọdún ó rí kí ẹ ṣe dánwò pàápàá ọ̀dà afẹ́ni tó bá travel out ọbẹ̀ o máa já sára gbáremú ni o ó rí tí ẹ ṣe bọ̀ o ẹ sọ pé wàá orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwọn èèyàn ṣáájú sí mi wọ́n ní bàbá ẹ má ti fi ilẹ̀ ẹ jẹ́ fi ilẹ̀ ṣe rí ẹ lọ wá ìtànà ibi èṣù yìí ẹja ẹjẹ ọ̀pọ̀ ẹ̀sà ẹjẹ kó gbẹ dáadáa ẹ̀sà ẹjẹ kó gbẹ dáadáa ẹ ti sáwọ́ ti gbẹ ẹ wàá tọ́jú èèpo ọ̀bọ̀ díẹ̀ kí ni mo wí èèpo ọ̀bọ̀ díẹ̀ igi ńlá díẹ̀ odidi orí ọ̀fàfà yẹn pẹ̀lú awọ ẹkùn ẹ ti tọ́jú ẹ pẹ̀lú ìkóòdẹ àgbẹ̀fẹ̀rọ ẹ̀rọ lè bá yín lọ kí lẹ wí alẹ́ ẹ̀rọ lè lọ ayé òfin bẹ́ẹ̀ máa gún nǹkan popopo bẹ́ẹ̀ mọ́ ẹgbẹ̀fẹ̀rọ pẹ̀lú odidi atare bẹ́ẹ̀ náà ni rí pé lódidi látàrí so abatiwa tàbá ti lọ tán ẹ mú ìdá kan ẹ kó mọ́ òrí ṣẹlẹ̀ ìtẹ kò mórí yìí ẹ fi pẹfúmù 6 flower sí tó o bá lè lo 6 flower o lè fi pẹfù tó bá wù ọ sí ìbáà jẹ́ spray pef ìbáà jẹ́ kìnnìkan ṣàtìfi pef sí nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ lórí WhatsApp group tàbí tẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298 +2348032983298 ṣẹ́ni tẹ́ bá ti pe nọ́mbà yẹn tí ọba ti lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ tọ́ ọ bá bẹ́ẹ̀ darapọ̀ mọ́ mi lórí public group ọ̀fẹ́ ni ṣùgbọ́n tọ́ ọ bá wọ bí ọ láǹfààní àti béèrè nǹkan kan kàn jẹ́ mẹ́mbà ni o gbogbo àwọn ètò tá a ti ṣe a máa ṣí ààrẹ ń bẹ̀ tọ́ ọ bá wọ bí ọ gbọ́dọ̀ sẹ́ndì líǹkì o gbọ́dọ̀ sẹ́ndì stíkà o gbọ́dọ̀ sẹ́ndì fídíò pọ̀ bá ti ń sẹ́ndì àtiwá àti ń tọ́ sẹ́ndì ìtàlẹ́ bara yín ṣùgbọ́n láǹfààní tọ́ ọ bá ń sọjọ́ ọ̀bí ìwọ nìkan má sẹ́ndì tọkọ rẹ má sẹ́ndì tọmọ rẹ èmi Ràṣídátù onílọ́jọ́ ọ̀bí mi ẹ ṣàdúrà fún mi àyọ́sá píkṣọ̀ ẹ̀yọ̀ kan sí ni fọ́tò ẹ̀yọ̀ kan ni ọ̀tán ṣùgbọ́n yàrá àṣírí ń bẹ tá à ń pè ní private group tó bá wà ń bẹ ọba lálẹ́ ọ̀fẹ́ máa gbọ́ túmọ̀ rẹ̀ ọ̀fẹ́ ni. bákan náà àwọn ètò tá a ti fi sílẹ̀ àgbọ́yé rẹ̀ ò yí ọ tó a ṣàlàyé yékéyéké fún ọ ń bẹ àbí lára àwọn àwòrán ewé tá a bá fi ilẹ̀ kọ̀ bá yí ọ á mú ewé náà jáde á fi hàn ọ́ ọdún mélòó òdì méjì bákan náà tó bá fẹ́ béèrè iṣẹ́ míì bá tí ọ̀pàpọ̀ mọ́ àwọn tá a ti fi ilẹ̀ á fún ọ kọ́ wá jẹ́ iṣẹ́ tó lọ́gbọ́n lórí má béèrè ohun tí ò wúlò o
tó bá ti béèrè ohun tí ò wúlò lọ́wọ́ kan ní ti sọ pé kò sí ohun tọ́jọ́. àwọn èsè eléwé ẹ̀jẹ̀ o eléwé àánú làwà má béèrè nǹkan tó papọ̀ mọ́ ewé ẹ̀jẹ̀ lọ́wọ́ mi ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ohun tí mò ń wí yìí o má béèrè bẹ́kúbẹ́ o ntọ́ mọ́gbọ́n wá òun ni kò ṣàlàyé. àwa fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ ní ìtọ́jú ara ní ọ̀sánwó yẹn abúrọ́dù lọ́wọ́ ní abọ́ ṣiṣẹ́ ni ó fi DHL gbé ọ̀sánwó ẹ̀ nàìjíríà wọ́n lọ́wọ́ ní ọ̀fẹ́ abẹ fún mọ́tò gbé ọ̀sánwó ẹ̀ tó ẹ̀yin tẹ́ tí wá ń pè mí bóyá ẹlòmíràn lóṣù mẹ́ta tóun ti ń pè mí ni ó lè ní kọ̀ wọlé ó lè ní kọ̀ bí sí ẹ sì máa gbìyànjú yọ wọlé. ẹ máa pè mí ní WhatsApp tí tẹ bá ti rí pé mo wọ̀ online tẹ bá ti rí pé pèpèpè ẹ máa track ẹ máa rán mi létí abẹ́yìn tẹ níṣẹ́ gbà lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ o ẹ má dá mi dá o ẹ gbìyànjú kẹ ẹ máa pè mí o. ẹ̀yin èèyàn mi ní Burkina ẹ kú ojú lọ́nà mi mo dé tán á dára fún wa. bó láti wá sí bó láti fẹ́ sí ìgbà tẹ́ ti sọ́ di powder tán kò ní sọ́jú màálù mẹ́ o wọn ò ní lọ ojú màálù mọ́ o ẹ wàá jojú màálù yìí ẹ jò sínú òkè kan ẹ jò sínú òkè kan tẹ́ bá ti gún ọṣẹ ìbáàjọṣẹ white ni ṣe rí ojú màálù yẹn ẹ wàá bù níbi powder yìí ẹ fi míìsì ọṣẹ yìí ojú màálù tẹ́ ti jò yẹn òun lẹ fi wá pò ẹ pò pẹ̀lú lọ́fíńdà ẹ dákun ẹ máa para àmì ìkórira níbẹ̀ lára rẹ ni ayé kì í gba tiẹ̀ ni ó wà níbi iṣẹ́ wo fún ọ ní promotion ni àbí ọkọ rẹ ò tí ọkọ rẹ gan kò gbádùn ẹ àwọn ẹbí ọkọ rẹ wọ́n kórìíra rẹ ibi iṣẹ́ rẹ àwọn èèyàn fẹ́ràn rẹ ibi tó o ti ń tajà àwọn èyí tí ẹ fẹ́ rí ọ sójú máa já sára. bẹ́ẹ̀ lẹ́nu wọ́n dún bí mo ṣe kọ lọ́dọ̀ àwọn tó bí mi òun ni mo sọ fún ọ yìí o ìyìn fi kún ìyìn sì yọ ọ́ kù ìyìn sì béèrè owó lọ́wọ́ rẹ̀ ìyìn sì pé o torí ẹ̀ wá bá mi ẹ lọ́ọ́ dán wò yóò sì bá yín lára mu kò ní gbòdì. ṣe rí inú èyí tó ṣẹ́kù ẹ bù sínú ìpara inú ìpara tẹ ẹ bá bù sí ẹ gbìyànjú kódà bí òjòjú màálù ẹyọ kan lọ ẹ kàn sí ọ gbọ́dọ̀ wà mẹ ẹ ń béèrè lọ́wọ́ mi pé séèyàn mẹ́wàá lè lò ó kódà èèyàn 500 million lè lò ó yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ. ṣe rí ẹ gbìyànjú kọjá pé èyí tẹ ẹ bá fi ń para yìí pápá yìí mọlẹ́pọ̀ mọ́ ní òrí ẹ máa fira ìdodo yín dáadáa kẹfìra inú yín ráǹdì. ọlọ́run ọba o tọ́ba wa jẹ́ni tó jẹ́ pé àwọn àgbàlagbà ní bínú sí ọ̀tọ̀sán tòun tọ́ba ti wẹ̀ ọṣẹ yìí lálẹ́ yìí ìpara rẹ̀ fi para mọ́jú ó rí àlá tó là ṣùgbọ́n tọ́ba ti ń lá àwọn àlá yẹn tílẹ̀ mọ́ gbìyànjú koríko ṣe sára ìwọ gbọ́n rí i pé àwọn ẹni yìí wọ́n ti gba béèlì rẹ̀ yóò yẹ wá kò ní yé ẹ lẹ́ o gbogbo ibi tí a bá ń retí oore sí àárí bí tá àrùn kan oore sí oore wo tó wa lọ́wọ́ ẹni tí ó ṣe wá lóore ọlọ́run ò ní ṣe níránṣẹ́ ẹ̀kú sí wa ẹni tí ó tààrà àánú gbà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ti ti ṣàánú rẹ̀ kára àánú tiwa náà gbà kóhùn ní ọ̀rọ̀ àánú tiẹ̀ gbà tó yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o tó o bá ti rí ètò yìí má fi sa wọn èmi tí mo fún ọ ìfìlẹ̀ torí ìṣe kárí mi ẹjọ́ kọ́ máa ráyé ọjà nfààní ẹ̀ ni yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ orúkọ mi ní Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹjọ́ yẹn wá ní WhatsApp ẹ̀jọ́ yẹn wá ní YouTube yọ yẹ wá o ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ọmọ kọ́lé dọ̀yẹ́ òwe lògbó òjì tààrọ́ ló fi lọ́jà níjọ́ ìjọ́sí. Ọmọ kọ́lé dọ̀yẹ́ kó gbogbo owó fún ẹlẹ́mi. Ẹlẹ́mi sanwó olóbì ń sọ. Olóbì mẹ́sàn-án mọ́ ọmọ kọ́lé dọ̀yẹ́ ò jẹ́ kí ẹlẹ́mi ọmọ kówó rẹ̀ lọ. Ìdí àlùkò ní kí ọmọ ẹkùn ní bá àtòrí ọ̀yẹ́ bínú. Sínú sí bẹ́ẹ̀sì ẹ bá mi kí wọ́n. Ọmọ èrò fún ẹran nílé o. Èrò tí lọ sí ìbẹ́sì nílé ọlọ́run.
lẹ́lẹ́